Kabiesi Olódùmarè ọba dákẹ́dájọ́ lẹ́yìn náà tó ṣayé bí ẹni pé kò sọ lọ́rùn. Kabiesi Olódùmarè àtúkọ́ lọ́dọ̀. Kabiesi Olódùmarè. Kòròrò ayé fọwọ́rọ́ àjẹjẹmọ́ ológun lẹ́sẹ̀ ìlú òrojúmọ́ o. Ogun sún bẹ́rẹ̀bẹ́ láàrin ìlú. Ọ̀pọ̀ èèyàn ló ń sọnù lójijì. Wọ́n rúbọ ẹbọ òfin ẹbọ ògbà. Abẹ́rẹ́ ṣe rárá rà abẹ́rẹ́ rà. Adìyẹ kò wọ́ gbọ́rọ̀ kò yìnbọn. Onílànà ìgbọ́dọ̀ tí ẹ̀rẹ́ rẹ̀. Kabiesi Olódùmarè. Sinimá ìkọjá àfẹnuròyìn ẹjọ́. Epic movie ní Emirati ló produce ẹ̀. Ṣẹ́gun Àtẹ̀wọ́ ló direct ẹ̀. Good Luck Media Production ló package ẹ̀. Starring Péjú Ògúnmọ́lá, Yétúndé Ògúnṣọlá, Taofeek Adewale Dìgbòlùjà, Mistura Súnmọ́, Mojí Afọláyan Ọláyíwọlá, Ìdòwú Adẹ́nẹ́kàn, Mọ̀lẹ́ Báyọ̀, Bọ́sẹ̀ John àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Kabiesi Olódùmarè subtitled in English. Àti gbẹ́jáde sórí VCD ní kò kásàgbà. Marketed and distributed by Asumo Films International. Block EU11 Movie City Arena Bọ́ládé Oṣòdì ló ń kún tó ń ta. Ó tún wà lọ́dọ̀ Fish World Entertainment, Ashori Heritage, Swaz Films Nigeria Limited, àti Current Films and Music l'Abuja Plaza. Sinimá titun Kabiesi Olódùmarè. Ilé ní kẹ́rẹ́ káwọ́ kẹ́gbà mọ́ fún ẹ̀sọ́ yàká. Ó ti jáde wìtìwìtì ló ń tẹ̀ tètè lọ́ra tí yàn.